Aago mẹ́ta ó kọjá ìṣẹ́jú márùn-ún ọlọ́ọ̀fẹ́ aago márùn-ún ìṣẹ́jú mẹ́ta ní ọdún mẹ́gbọ́n àjọ náà àkókò ìṣẹ́jú márùn-ún. àwọn ọ̀rọ̀ méjì yìí náà tún ní ẹ má bínú. wọ́n mi ní bàdá kò lá. ṣé mo dá o bí ìjọba náà tó ń bá ṣe ká ànáwó. àwọn tó ń bá yìí yóò wá já kí ìsara tó bá dìgbà míì náà. wọ́n náà tẹ̀kí lórí kúrò tanzila rabbina. ó kí bàbá wa àṣẹ Muslim Mahmood. Jibrilu nabiyya Muhammada. ọlọ́run gbé ní kalẹ̀ fún wa ní kódù àtàrí hasana. ó sì ṣe yí ní aṣáájú rere. ẹ dákun ìṣẹ́gbẹ́ wa tí mi fẹ́ lò yìí tí bá ṣe pé yóò dùn àbáwá lè dáhùn ni bá nígbà tí bàbá wa ti fẹ́ rádọ̀kú rẹ̀ ó kára àmọ́ yóò dùn àwọn àdùn ọ̀pẹ́ sẹ́lẹ̀ sí wá lábà náà tó ti gbé rábà náà la eré apá ni rábà náà la yí báyìí nísìnyí. kàlámù ìlàyé àlàmínà àkíkọ̀tà. bàbá Muslim. ومن شك فيه فقد ojú bàbá wa gbà ní ìkàlẹ̀ bàbá wa alágbèrè àtà máa bọ̀ bàbá wa tó jẹ́ tí ìfúnmọ̀ gbogbo alágbèrè àjòlè tí gbogbo wa náà ń bẹ lábẹ́ yín. ومن شك فيه قد ضل واعتدى. ومن شك فيه هذا فقد ضل واعتدى. Bí bàbá wa ti múra yìí làwọn bá àjọ òun múra ìmúra tí ó gbé Al-Qur'ani yọ tí ó gbé súnà Nábì Muhammad yọ sọmọ pé ní bàbá mi Muslim méjì dèkónù dèkónù tí bàbá lẹ́nu ẹni ní sọ́kọ́ ọ̀rọ̀ ti nílá àwọn bàbá mi ti múra nù. ومن شك في تنزيله فهو كافر ومن زاد فيه جاهل فقد اهتدى. bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí àwọn náà láyé bàbá wa wẹ́lẹ́ jẹ́ من قال مخلوق ilé tẹ́ mú dání ò ní bàjẹ́. ومن قال مخلوق ẹ̀yin àfa wa. كلام إلهنا bàbá wa Alhaji àgbà. رحمه الله. bàbá fi lé wa lọ́wọ́ wípé ntá Nábì Muhammad wí. sallallahu alayhi wa sallam. ntá Nábì lòun fi lẹ̀. ngbà Nábì fẹ́ máa lọ. Allahu akbaru. òun náà ni bàbá náà láwọn fi lé wa lọ́wọ́. ní bàbá wa Lágége náà fi lé wa lọ́wọ́. ní bàbá wa Mẹ́nimẹ́ni náà fi lé wa lọ́wọ́. ní bàbá wa Wẹ́lẹ́njẹ́ náà fi lé wa lọ́wọ́. kí ni nǹkan náà. wa man qala makhluqun kalamu ilahina faqad khalafa al-ijma' jahala wa alhada. àfáà tó bá rán nǹkan míì lẹ́yìn tí wọ́n fi lé wa lọ́wọ́ yìí tá a yá ara rẹ̀ ní ràn kò rán tọ́lọ́hún. taraktu fikum amrayni. ntá Nábì fi lé àwọn àfáà wa lọ́wọ́ nù ntá àwọn àfáà wa náà fi lẹ̀ lé wa lọ́wọ́ ni pé ntá Nábì fi lé wa lọ́wọ́ òun náà ní ká mójútó. walakinna bil Qur'ani nahdi wa nahtadi. Sheikh Miftah ẹkú ọ̀rọ̀ ẹ̀sìn. wa qad faza abdun bihi summa hatada. taraktu fikum amrayn tí Ànábì Muhammad wí
sallallahu alayhi wa sallam. tí baba mẹ́nimẹ́ni ké fún wa pé anabi ní taraktu fiikum amrayn mo fi nǹkan méjì ilẹ̀ fún yín ẹ̀yin ìjọ mi anabi Muhammad sallallahu alayhi wa sallam. lan tadillu ma tamassaktum bi'ima lan tadillu ma tamassaktum ma bi'ima. tamassaktum bi'ima nǹkan méjèèjì náà lópin ìgbà tẹ́ ẹ bá orí mánu lópin ìgbà ma tamassaktum bi'ima. lópin ìgbà tẹ́ ẹ bá di méjèèjì náà mú ẹ ní sọnù àfáàyè. walakinna bil Qur'ani na'di wa na'tadi. ẹni ò lè gbọ́ pé alájàgbà wa ní ọwọ́ amú orí odidi gún ọwọ́ àjòmọ́ gíní ọjọ́mọ́ gíní ò lè gbọ́ pé bàbá sọ bẹ́ẹ̀. wa qad faza abdun. ò lè gbọ́. wa qad faza bil Qur'ani. àbíkọ́ wa gbọ́ pé bàbá mẹ́nimẹ́ ní ọwọ́ amú ọwọ́ lọ pa adarípọ̀n 16 ọwọ́ àjò adarípọ̀n 16 ọwọ́ àjò mọ́ ẹ̀yẹ ló gèésà 70 gíní kan ò lè gbọ́ pé bàbá mẹ́nimẹ́ ní wí bẹ́ẹ̀. walakinna bil Qur'ani nahdi wa nahtadi. Ànábì tí ló ń fi nǹkan méjì lé wa lọ́wọ́ bàbá wa imam. faqad faza bil Qur'ani abdun bihi ihtada. ó ní àkọ́kọ́ ń tẹ́mi ànábì fílẹ̀ tí gbogbo yín gbọ́dọ̀ so máa tẹ́ gbọ́dọ̀ wà máa tí ò gbọ́dọ̀ bọ́mọ yín lọ́wọ́ kitabullah òun náà ni alukur'ani tọ́lọ̀ ń fi rìn mi ànábì Muhammad níṣẹ́. sallallahu alayhi wa sallam. àfáà yìí. wa imanuna qawlun wa fi'lun ta'adduba wa yazidadu bit-taqwa wa yanqusu bir-rada. mọ̀kọ́dímọ̀ náà ní í ṣe lọ́dún yìí ìwọ̀n àparí ọ̀rọ̀ àwọn àyànjú ẹ̀ lọ́dún tí ń bọ̀. wa na'taqidu al-Qur'ana tanzila rabbina bija Jibrilu nabiyya Muhammadan bija Jibrilu nabiyya Muhammadan. bàbá wa alájẹ́ àgbà ọlọ́mọsà kẹwọn. rahimahullah. bàbá kékeré pé ẹ dákun ẹ wo mọ́ kùránì. Allah. ẹni alukùránì ò bá ti yanjú ọ̀rọ̀ rẹ̀ ó tánu. la ilaha illallah. ọlọ́mọjọ́ rẹ̀ ó débi tí wọ́n ti ní tó gbogbo nǹkan láti ké o kò mú o bí wọ́n bá ti lálùkùránì ò yanjú àlámọ̀rí ọmọ ádámà ó parí nù. kitabullahi tá nàbí wí. kitabullahi a'zamu kulli kutubin wala adi ila jannatin naimi wala adi ila darin naimi. wọ́n ní ìbáṣepá ikú láyé àbábá Muhammadu àbábá Muhammadu ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì àwa ò bá kan láyé mọ́. Taureta fún Musa, Injila fún Isa, Isa Sabura tu Dauda, Al-Qur'an fún Ṣẹlá. Onípele kulli nabiyyin lil anami fadilatun. Likulli nabiyyin fil anami fadilatun. Wa jumlatuha majmu'atun li Muhammadin. Wa jumlatuha majmu'atun li Muhammadin. Taureta tọ́lọ̀ fún Ànábì Musa. Allah. Ọ̀rọ̀ ní bẹ́ẹ̀bẹ́. Òfin bẹ́ẹ̀bẹ́. Afáyí. Òfin bẹ́ẹ̀bẹ́. Ọ̀rọ̀ bẹ́ẹ̀bẹ́.
òfin Mósè Na'am. Injila tó fi rán Isa tá ń pè ní Bible Ànábì Isa ló gbé fún Sabura tó fi rán Dáúdà tá a máa kàún Na'am. yabna Adama Ajibuta liman aikantu bil mauti. Ajibutu ló wá wí Ajibutu liman aikantu bil mauti. Aikona bil mauti kayfa yafurahu. Ẹ dákun bá ń gbọ́ lọ́n tóbi. Allahu akbar. Aji Miftahu Zabura Suhufi ti Ibrahima wajumulatu majmu'atun li Muhammadin. Gbogbo ẹ̀yẹ́yẹ́ àti Taureta àti Injila àti Zabura àti Suhufi ti Ibrahima Ọlọ́run wá kó gbogbo ẹ̀ pátá ó kó jọ sínú Al-Qur'ani. وجملتها مجموعة لمحمد وجملتها مجموعة لمحمد. Al-Qur'ani yẹn náà la Nábì wa sọ pé صلى الله عليه وسلم ẹ bá ti lè dìímọ̀ حبل متين bá a ti máa tọ́jú ìyàwó ń bẹ nínú Qur'ani. Bí ìyàwó ti tọ́jú ọkọ ń bẹ nínú Qur'ani, bí bàbá ti ṣe sọ́mọ ń bẹ nínú Qur'ani, bí ìyá ti ṣe sọ́mọ ń bẹ nínú Qur'ani, bọ́mọ ti ṣe sáwọn òbí rẹ̀ ń bẹ nínú Qur'ani, Allah. bí ọmọṣẹ́ ti ṣe sọ́gá ń bẹ nínú Qur'ani. Kódà Qur'ani kọ́ wa bá a tún yára ẹni lówó. Ẹ fẹ́ yára yín lówó, Qur'ani tún sọ bẹ́ẹ̀ ti ṣe. Ó sọ ẹwẹ́lẹ́rìí bíbá ẹwẹ́ ní báyìí kó tó kálukú kọ́ bọ̀wé. Kùránì kọ́ wa bá a ti mánéjì owó táyì fi nánà kùnà. Kùránì kọ́ wa bá a ti tẹríba. Kùránì kọ́ wa bá a ti jẹjẹkújẹ. Kùránì kọ́ wa bá a ti rìn táà ní rìn táyì ó máa sọ pé fáàrí rẹ ti pọ̀ jù. Kùránì kọ́ wa la tamshi fil ardi maraha. Gbogbo ẹ̀ ló kọ́ wa. Ẹ dákun kí ni ma farratna fil kitabi min shay'in, kò sí nǹkan kan tá a lè wátì táwa ní òsínú Al-Qur'ani tá a lè fi lo ayé. Kí ẹ wá lo Qur'ani títí ẹni tó bá ti kẹ̀yìn sí bí Qur'ani ti gbé wá òun ni máa ṣe ayé lò. Torí pé ẹni tó kẹ̀yìn sí bí Qur'ani ti gbé wá òun náà lẹni tó hàn Qur'ani tán bàbá wa mẹ́nimẹ́ni tó wá fi ọtí fọ̀. Sọmọ wẹ́lẹ́ rí bú ayátọ̀ nù àfa tó hàn Kùránì tán tó wá fi ọtí fọ̀ ó náà ti mọ̀ pé àtàyí òhun àtàlìkíámà ó ti bàjẹ́. Àmọ́ kò ní mọ̀ o torí pàṣẹ tání ti ń ṣe lọ́sọ̀ọ́ zayyana lahu shaytan wa zayyana lahu shaytana a'malahum wa dalla anis sabil. La ilaha illallah. Nítorí náà báàlù Kùránì ti tó yìí bẹ́ẹ̀ yóò bá ti mọ bí iyì Al-Kùránì ti tó ẹni tí ò bá mọ iyì àwọn tí wọ́n gbé Kùránì lọ́wọ́ kò lè mọ iyì Al-Kùránì. Ẹni tí ò bá mọ iyì àwọn tí wọ́n gbé Kùránì lọ́wọ́ kò lè mọ iyì Al-Kùránì. Akirimu bi qawmi akramul Qur'ana wa abu lahul arwaha wal abidana. Iyì tí a bá ti fún Kùránì náà lọ́lọ́wọ́ máa fi pọ́n yàn náà ló máa fi pọ́n tọ̀hún lé. Qawmu qad ikhtali ila bi fadlihim. Èèyàn gbọ́dọ̀ gbé Al-Kùránì sórí báyìí ká yóò máa pe tó gbé lọ́wọ́ nù. Wa abu lahul arwaha wal abidana. Gbogbo àpẹẹlẹ táyé ṣe fún bàbá wa Mọ̀lánà Sheikh Muslim ayé rí wípé wọ́n ń tẹ̀ lófin Al-Qur'an. Njọ́ tí ẹ bá ti rí táyé ṣe pé kí tí ẹ ní gan sáàfà lẹ́yìn yìí ṣá. Ayé ti rí pé òun gan kò tẹ̀lé tí ń bẹnu Qur'ani mánu. Akirimu bi qawmi akiramul Qur'ana. Tá a bá wá sí lálẹ́ ní Dàdí Alájá síbi Dàdí Alájá là ń pè lókè àárín. Tá a bá wá túká tá a fẹ́ máa lọlé
àwọn ọmọ kan bẹ wọ́n wá pàdé bàbá wa Alhaji àgbà wọ́n ní bàbá Kamal Èkó yìí náà ni o bàbá Kamal bàbá tó ń gbádùn fáwa lówó oníbírú wa báwọn èèyàn bá fẹ́ máa lé wọn bàbá ẹ fi wọ́n lẹ̀ àti òsì Kùránì lára bàbá wa ka owó bàbá wa fún wọn ó yé bàbá sí pé bí i pé wọ́n fi Kùránì bẹ̀rẹ̀ ayé àwọn ọmọ wọn nìní ayé wọn ò lè rí bẹ́ẹ̀ Kùránì ń bọ̀ Kùránì ní ń bẹ lára Alhaji àgbà tí a fi ń kọ́pì bàbá tá a fi ń kọ́sí bàbá pé báyà Alhaji àgbà ti rí ìkáyé tiwa náà ò rí bẹ́ẹ̀. Akramul Qur'ana wa abu lahul arwah wal abidana. Ọlọ́run kó wọlá al-Qur'ani náà wọlá bí i Qur'ani ti tó. Àmín. Bẹ́ẹ̀ yẹn bá sọ pé Ọlọ́run sọ báyìí ní al-Qur'ani tó ní ẹ máa yá Ọlọ́run náà kàn ń ṣàwàdà ni kò lẹ́nu èèyàn kéèyàn lọ́lọ́run ń ṣàwàdà alágbàkú ẹ̀dánù. Kọ́mọ́. Gbogbo ọ̀rọ̀ Ọlọ́run kò ṣàwàdà ń bẹ gbogbo ẹ̀ yẹn lọ́lọ́run mí nì yìí tó fi sọ pé ní ó bá ṣe sìnà ó jìyà ó mí nì ẹ̀ yìí tó fi sọ pé ní ó bá jalè ẹgẹ lọ́wọ́ ó mí nì ẹ̀ yìí tó fi sọ pé bọ́ bá wò òkú ọ̀daràn ó mí nì ẹ̀ yìí tó fi sọ pé bọ́ ọba ṣẹbọ ọ̀ṣàgbákò ó mí nì ẹ̀ kò ṣeré ní ọ̀rọ̀ Ọlọ́run. Minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mala Siddiq. Innahu laqawlun fasl wa ma huwa bil azl. Innahu laqawlul fasl. Innahu laqawlun fasl wa ma huwa bil azl. Innahu laqawlun fasl wa ma huwa bil azl. Innahu laqawlun fasl Kelo. wa ma huwa bil azl. Innahu yakiduna kaida وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. bẹ́ẹ̀ tí bá ń kí àyà wọn lẹ́wọ̀ bá ń kí àyà kan nísìnyí tí fi gbé kínní ọwọ́ mi yìí lẹ̀ Ọlọ́run fẹ́ kí gbogbo owó lọ lè mọ̀ àtàfà àtọmọkéwù àtolówó àtolòsì àtẹni oríjà àtẹni tí oríjà pé gbogbo Kùránì tẹ́ ń wò wọn o láàárẹ̀ ìbà fi ì gbogbo tèmi Ọlọ́run sọ ń bẹ̀ gbogbo àti tí mo fi pàṣẹ àti tí mo fi kìyìn lọ àti tí mo fi sọ pé bẹ́ẹ̀ bá ṣe léyẹ̀ ẹ má jìyà láàárẹ̀ ìbà fi ì. Alif Lam Mim Dhalikal kitabu ìwọ́n tó bá ké Kùránì ọ̀la la rayba fihi hudan lil muttaqin. Bàbá wa Alhaji àgbà ní wọ́n bá ń wọ̀n olè ní Dhalikal kitabu la rayba. Dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Ó ní Dhalikal kitabu la rayba fihi. Dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Ọlọ́run ti sọ bí Kùránì ti rí ó sọ bó ti tó ó sì jó yé wa pé Kùránì wọn kò ṣeré ń bẹ o kò sáwàdà ń bẹ o gbogbo tèmi Ọlọ́run wí bó ti gbọ́ òun bó ti rí náà nù gbogbo tí mo ní ó ṣẹlẹ̀ lálìkìyámà náà ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ rí èyí tí mo ní ó ṣẹlẹ̀ láyé ń ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ ó wá ní tó bá dijọ́ ó ní àwọn wo ni nígbà tó sọ pé òdánlélẹ̀ mú tẹ̀kí náà tán ó wá bẹ̀rẹ̀ sí kan pé alladhina yu'min ó bá lọ́dún tí ó bá wà bẹ̀rẹ̀ láti alladhina yu'minuna bil ghaibi. ẹja tẹ́wọ́ àdúrà Ọlọ́run àbíọ́. Ya Rabbi bil Qur'ani. má ti wí yun sórí nígbà tí mo ti débi udan lil muttaqina ọ wà ké débi ulaika ala udan kọ́lọ̀ ń jáwá náà wà nù wọn ké lọ. alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salat.
ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. wáwí ìtọ́fẹ́ wílé òun ká tẹ́wọ́ ọlọ́run afàlùkùránì náà bẹ̀ ọ́. Ya Rabbi. àfi gbogbo ohun tí àwọn bàbá wa ti ké kùránì ni wọ́n ń ké kùránì náà wọ́n ń ké látàárọ̀ àfi bẹ̀ ọ́. ayé tá a wà láwa ìwọ lọ ní àwa o wọ́lọ́ ní àwa o àmọ́ bí a ti ń bọ̀ o àsámọ̀ pé inú ibì kan inú oyún kan wọ́n ti bí wa sáyé àsábàrà wa láyé ọlọ́mọjà àsáyé wa o. Àmín. ọlọ́wọ́n la bàbá wa alájẹ́ àgbà mọ́jà àsáyé wa o. Ya Rabbi bil ọlọ́wọ́n la bàbá wa mẹ́rin ọlọ́mọjà àsáyé wa o. wọ́n la bàbá wa wẹ́lẹ́ ń jẹ́ mọ́jà àsáyé wa o. wọ́n la gbogbo àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ mọ́jà àsáyé wa o. waghfir lana ma wọ́n la bàbá lágége mọ́jà àsáyé wa o. Ya wasi'al karami. ọlọ́run Ya àti Rabbi Kùránì bẹ̀ ọ́. bil Qur'ani. ààyè yìí jamaa balligh jamaiyatu al-muallimin jamaiyatu muallimi nílùú Èkó ń bí Fájí zone ọlọ́mọjà àtúká. Ya Rabbi bil Qur'ani. kílẹ̀bísà zone tàdúgbò wa ń bí lọ́dọ̀ bàbá wa mẹ́nìmẹ́nì bàbá mo bá bàbá bí inú mi wá dùn ok ẹni mo pẹ́ tí bàbá mẹ́nìmẹ́nì wà ń bẹ̀. Ya Rabbi bil Qur'ani. agara wakala baligi qasidana. apẹ̀lẹ̀ àtúnwá ń gbó bàbá àmọ́mù bàbá ọlọ́run jó bàbá àfáàwá waghfir lana ọlọ́run jó máa rọrùn sí ọlọ́run jó máa rọrùn sí bàbá mẹ́nìmẹ́ni wọ́n sì dé náà òde náà sì sí yáyá ọlọ́run mọ́sà jó máa rọrùn sí ọlọ́run jó máa rọrùn akara wakala ọlọ́run járí bàbá pẹ́ o ọlọ́run járí bàbá pẹ́ o ọlọ́run járí bàbá pẹ́. bil Qur'ani azama kutubi min rahmani ikra bil Qur'ani hayata sabiya mathani ẹjá jọ wí rabbira amuna bil Qur'ani azama kutubi min rahmani ikra bil Qur'ani azama sab'a masani. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. sab'a masani tí wọ́n ní akin kọ́ wọ́n ní akin sab'a masani wọ́n ní akin ikira fil Qur'an ayata hakin sab'a masani awani ke ayatu akin sab'a masani akifati akara papọ̀. akramakumullah. Bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin ya Allah. adúpẹ́ fún